àwọn ọ̀dọ́ lé kábíyèsí láàfin wọ́n gbé Oogun abẹnugọ̀ngọ̀ sẹ́nu ọ̀nà títí di bá a ṣe ń sọ yìí ni ìdàrúdàpọ̀ ṣì wà nílùú Ìkìrun Àgùnbẹ́ onílẹ̀ Obì. Èyí kò ṣẹ̀yìn gbọ́nmi sí omi òtó tó ń ṣẹlẹ̀ lórí ọba tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn nílùú náà, ọba Ọlámilékan Àkádírì. Wọ́n ní ìjọba kò gba ọ̀nà tó tọ́ yọ kábíyèsí, bẹ́ẹ̀ ni kò ṣe gbogbo ètùtù tó yẹ gẹ́gẹ́ bí ọba. Wọ́n láwọn kò gbà á gẹ́gẹ́ bí ọba àwọn o, nítorí ìdílé rẹ̀ kọ́ ló yẹ kó fa ọmọ oyè kalẹ̀, ni wọ́n bá sọ kọ́kọ́rọ́ sẹ́nu ọ̀nà ààfin, wọ́n tì í pa. Bẹ́ẹ̀ ni wọ́n gbé Oogun abẹnugọ̀ngọ̀ síwájú ààfin ọ̀hún, wọ́n lẹ́ni tó bá súnmọ́ bẹ́ẹ̀ ikú ló fi ń ṣeré. Láti ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá, ìyẹn ọjọ́ 26 oṣù kẹwàá ọdún yìí, tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde Àkádírì láti ilé ọba àrá gẹ́gẹ́ bí akírun tuntun ní ara kò ti rọ okùn tí kò sì rọ adìyẹ nílùú ọ̀hún. Ní kété tí ìkéde yìí wáyé ni wàhálà ńlá ti bẹ̀rẹ̀. Àwọn ọ̀dọ́ àtàwọn àgbàlagbà lóbìnrin àti lọ́kùnrin fọ́n síta, wọ́n ń fẹ̀hónú hàn pé kì í ṣe Àkádírì ló tọ́ sí ipò náà. Wọ́n ní ilé ọba àrá ló yẹ kí akírun tuntun ti wá, síbẹ̀ àwọn afọbajẹ yòókù yàtọ̀ sí èésà jáwé oyè lé Àkádírì lórí. Bí àwọn tí wọ́n ń fẹ̀hónú hàn ṣe ń jáwé káàkiri ìlú pẹ̀lú onírúurú orin ni wọ́n ń sun táyà sí àwọn ìkóríta tó ṣe kókó nílùú ọ̀hún. Kódà lálẹ́ ọjọ́ náà, àwọn ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn 5 ló fara gbọ́ta tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn. Nígbà tí yóò fi di ọjọ́ sátidé tó kọjá, ìyẹn ọjọ́ kẹta tí wàhálà náà ti bẹ̀rẹ̀, àwọn kan lọ gbé aṣọ Oogun abẹnugọ̀ngọ̀ kọ́ sára géètì tó wọ ààfin, tó sì mú kó nira fún ẹnikẹ́ni láti wọbẹ̀. Èésà ìlú Ìkìrun tó tún jẹ́ olórí àwọn afọbajẹ ìlú náà, olóyè Lawal Karim, ti sọ pé gbogbo ètùtù tó yẹ kí wọ́n ṣe fún akírun tuntun ọba Ọlámilékan Àkádírì ni wọn kò ṣe fún un. Ṣùgbọ́n olóyè Karim ṣàlàyé pé òun kò lọ́wọ́ nínú fífi ọba Àkádírì jẹ, bẹ́ẹ̀ ni wọn kò sì ṣe gbogbo ètùtù tó yẹ kó wáyé kó tó di pé wọn yóò pè ní ọba fún un. Ó ní, rárá o, èmi ò sí lára àwọn tí wọ́n jáwé lé e lórí. Gbogbo ètùtù tó yẹ kó ṣe, ilé èmi èésà ló yẹ kí wọ́n ti ṣe. Odidi ọjọ́ 3 ló yẹ kó fi wà níbí kó tó di pé yóò lọ sáàfin, ṣùgbọ́n eléyìí kò wáyé. Wọn kò ṣe ètùtù kankan fún un. Gbogbo ìlú Ìkìrun ni wọ́n sọ pé àwọn kò faramọ́ ọba tuntun yìí. Àwọn kan ti wà ní ààfin tí wọ́n ń ṣọ́ ààfin. Ẹ jẹ́ ká máa wo nǹkan tí yóò ṣẹlẹ̀ nígbẹ̀yìn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, olùdarí àjọ kan tó rọ̀gbọ̀kú lé ìjọba Dialogue 365 Saka Waheed ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti fetí sí àròyé àwọn aráàlú kí wọ́n sì wá ọ̀nà tí àlàáfíà yóò fi padà sílùú Ìkìrun. Bákan náà ló ké sáwọn aráàlú láti má ṣe ṣèdájọ́ lọ́wọ́ ara wọn. Ó ní àǹfààní wà fún ẹnikẹ́ni tí inú bá ń bí láti lọ sí kóòtù láti yanjú ohunkóhun tó bá ń bí wọn nínú. Àmọ́ ṣá, ìgbìmọ̀ akírun, ìyẹn Akírun in Council, ti ké sí gbogbo àwọn tí inú wọn kò dùn sí bí wọ́n ṣe yan ọba tuntun náà láti ní sùúrù kí wọ́n sì gbé ọ̀rọ̀ náà gba ọ̀nà tó tọ́. Títí di bá a ṣe ń sọ yìí, gbọ̀nyìngbọ̀nyìn ni wọ́n ti ilẹ̀kùn ààfin tí wọ́n sì so aṣọ Oogun mọ́ ẹnu ọ̀nà ibẹ̀. Bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ kan wà níbẹ̀ tí wọ́n ń ṣọ́, tí wọn kò sì gba ẹnikẹ́ni láàyè láti wọbẹ̀. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.